gbogbo nonsense tí ẹ̀ ń sọ àti tẹ̀ ń ṣe. Àgbo kékeré ló ń suffer ẹ̀. And that is why I don't talk about any other people. I am talking about myself. And that is why I will not stop talking about it. Gbogbo òṣì tẹ̀ ń sọ, ẹ̀yin agbó ńlá. Tá a mọ bẹ́ẹ̀ ṣe débẹ̀, tá a mọ ìrìn tẹ́ ń rìn. Táwa dẹ̀ ń sọ wípé Ọlọ́run ò ní jẹ́ ká wá rí irú ìrìn yẹn láyé wa. Ó pè mí sẹ́, kémi continue nínú ewé àti egbò tèmi mọ̀, tí ó dẹ̀ dá mi lójú pé Ọlọ́run ló dá wọn. Ká fi produce gbogbo nǹkan tó rí. Sorry. Gbogbo nǹkan tó rí pátá ewé àti egbò ni, kò sí nǹkan kan nínú ẹ̀ ju ewé àti egbò lọ. Ó pè mí kí èmi máa lo ewé àti egbò yẹn jẹ́jẹ́ ara mi, tí mo mọ̀ pé Ọlọ́run ló dá, ju gbogbo agbára tẹ̀yin wá kiri lọ. Tí ìgbà tí ìdájọ́ bá dé, tí Ọlọ́run dẹ̀ máa sọ wípé àlóhùn ọ̀mọ̀ yín ríṣẹ́ ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Yeah. So all that nonsense you people are saying is weakening the little food. Ó ń weak wọn, kò jẹ́ kó grow. Ẹ dẹ̀ mọ̀dí tẹ́yin náà ṣe ń sọ gbogbo jargons tẹ́ ń sọ yìí, all in the name wípé ẹ̀ ń roko sọ́dọ̀ yín, ẹ fẹ́ jẹ́ kí agbo kékeré kó dìde rárá. Ẹ̀yin nìkan lẹ fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀, kò dẹ̀ possible. I am an activist. An activist is somebody that is seeing what is wrong and that will come out to say this is wrong. Ṣèkí gbogbo èèyàn kan ló lè ṣe. Ẹni tó bá rí pé ó wá ṣe tó jáde báyìí, you will always see a trace of an activist nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Where they put what is wrong, they put it right. Ẹ fèsì business yín. Ẹ preach Jésù. Ẹ preach Ọlọ́run. Stop giving others problem. All because torí pé o fẹ́ dìde. Ó sẹ́ni tó dẹ̀ dúró àti má dìde. Ìwọ sọ nípa Jésù sọ nípa ti Jésù tó rán wa. Ṣé Jésù rán èèyàn, ó rán ìránṣẹ́ bí kò máa ní àwọn tó ń gba 30,000 lọ́wọ́ èèyàn, àwọn tó máa ní kó mú 40,000 wá, àwọn tó máa ní kó mú 50,000, wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ò rán wọn. Ṣé ẹ̀yin tẹ́ ẹ ṣe vẹ́ẹ̀sì tí Ọlọ́run rán yín, kí ní kan báyìí tẹ́ ń gbé dání, bóyá wristband lẹ̀ ń pè, tẹ́ máa ń fi síbi ọwọ́, Ọlọ́run rán ẹ ni. Anointing tó ń ṣe, ṣé Ọlọ́run rán yín ni? Omi tẹ́ ń fún àwọn èèyàn tẹ́ ń ṣe, ṣé Ọlọ́run rán yín ni? Dá mi lóhùn. Wo ló ti gbọ́ tí Jésù sọ nípa omi, pé òun fomi ṣiṣẹ́ ìyanu, òun fànà etí nù ń dà léyàn lórí. Ẹ bọ́ ta kẹ́ jẹ́ ká gbọ́, ká lè wo bẹ̀, ká lè sọ ohun tó wà ń bẹ̀. Tó pé ọ̀pọ̀lọpọ̀ náà ló máa ń sọ Bíbélì tí kò is saying the wrong thing. Èmi o, bàbá confirm JP, I will not silent. Because you, this big food, you are affecting the little to grow by the utterances you are saying. Ẹnu ẹnikẹ́ni tí n bá ti gbọ́
wàláì ẹnìyẹn rúgò àjọ máa fa wàhálà. Tó o bá ti ṣọ́gbà ẹ̀ kó o ṣọ́ ohun tọ́lọ́run rán wa, ẹ kó ní kálukú ṣọ́gbà ẹ̀. Tó o bá ti ṣọ́gbà ẹ̀ tó o dẹ̀ ṣohun tó o dẹ̀ lọ ṣohun tọ́lọ́run rán wa, wàá bọ́ síta máa sọ ẹ́ dẹ́ni yẹ̀yẹ́. Ohun tọ́lọ́run rán wa kọ́ nìyẹn. Preach the gospel. Preach repentance to people before you. Ó tán, ẹ sọ nípa ẹ̀. Ẹ má máa já páànù lé onílé kẹ́yìn lọ máa fi bo tọ̀dọ̀ yín. Tó bá ti rí bẹ́ẹ̀ tí mo ti rí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ló ṣe rí, mo máa sọ nípa ẹ̀. Jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò fẹ́ dá sí nǹkan kan. I mọyé a lot of things. Béèyàn kan bá ní gbogbo prophecy tí mo ti sọ pé kò wá sí ìmúṣẹ, wọ́n ń parọ́ fún yín ni. Ọlọ́run rán mi. Bọ́lọ́run ṣe wá rán oníkálukú, jẹ́ kí n sọ fún yín, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò lè rán wa níṣẹ́ bákan náà nítorí pé ìwọ ń lo mi, ò ń lo anointing, ìwọ ò expect pé kémi náà máa lo mi àti anointing. So possible ni. Àwọn doctors torí yìí gan, I am telling you, bí wọ́n ṣe ní pé bí ó ṣe máa láwọn ṣe operation tó, oníkálukú ló mọ the way tó fi operate operation tiẹ̀. Tẹ́pẹ́ ẹlòmíì máa tún rí bá ṣe báyìí. Ọ̀gá nìyí o, kí ló dé? Ẹ fẹ́ báyé jẹ́. Face your business. Let us face our business. Any one of you, tí n bá gbọ́gbọ́ púpọ̀ lẹ́nu ẹ̀, mo máa jáde fún ẹ tán. Wàláì. Ẹ̀yin ẹlẹ́sìn, ẹ̀yin 419, ṣáà mọ bẹ́ẹ̀ ṣe ń gbowó. Ṣé báwa ṣe ń gbà lẹ́yìn ṣe ń gbà? Àwa máa tún ṣiṣẹ́ fún wọn ni o. Wọ́n á gbaṣẹ́ wọn. Kí lẹ ṣe fún wọn? Àìmọye ẹni tẹ́yìn ti ba ayé ẹ̀jẹ̀ tẹ́ ti gba gbogbo owó ẹ̀ tán. Tí ẹ pé wọ́n sì tún máa wá padà wá sọ́dọ̀ wa, a máa ní ṣọ́ọ̀ṣì táwọn lọ yẹn, wọ́n gba gbogbo owó àwọn o, wọ́n ṣe gbá o. Yet àwa ò ní against yín. Tiwa ní pé ohun tó fẹ́ wá ṣe lọ́dọ̀ wa òun ni kan kojú mọ́. Tó bá dẹ̀ nígbàgbọ́, wàláì, ohun tí wọ́n wá ṣe lọ́dọ̀ wa, wọ́n á mórí bọ́. Ẹ wá ń disturb àgbo kékeré, ẹ̀yin ń gbádùn. Ṣèbí bọ́rọ̀ Nàìjíríà ṣe rí náà nìyẹn. Àwọn kan pera wọn lólórí, wọ́n ń gbádùn. Àwọn kan ń sunkún. The same thing náà lẹ́yìn àti Nàìjíríà. Gbogbo ẹ̀yin ṣọ́ọ̀ṣì tẹ́ ti ga, tẹ́ wá bẹ̀rẹ̀ sí ń tẹnu àbùkù bá ṣọ́ọ̀ṣì kékeré, ẹ ò fẹ́ jẹ́ kí wọ́n ga. Kí wá ní ìyàtọ̀ yín pẹ̀lú àwọn tó ń rí ìlú Nàìjíríà? You are the same thing. I will not put any stone untouched. Mi ní kó má sọ jargons. Tó o bá ti sọ, àkọ́pì ẹ̀, àwa sọ sẹ́ǹsì sí ẹ lórí. A máa rókè lọ́kàn yín. You are collecting that money from people in millions. Èèyàn tó wá ń gba 30,000, 40,000 tó dẹ̀ ń ṣiṣẹ́ wọn, táwọn náà ń rí pé ń ṣiṣẹ́ wọn. Ẹ wá ń sọ̀sọ̀kúsọ sí. Ẹ lọ́lọ́run ò pè wọ́n. Ẹ̀yin tẹ́ ń lo jíìpù lọ́lọ́run pè. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin apààyàn. Ẹ̀yin abáyé ayé aláyé jẹ́. Ẹ̀yin tẹ́ ẹ kọ́ ṣọ́ọ̀ṣì rọ̀kọ̀dọ̀rọ̀kọ̀tọ̀ lọ́lọ́run pè àbí? Ó di ọjọ́ ìgbéyìnde àlìkíámọ̀. Ó di ọjọ́ yẹn náà. I am coming for you, everybody. Ìṣọmọ kékeré tí nǹkan máa pèpè bàbá ẹ jánu nínú ẹ̀. Kí ni wọ́n jánu? Ẹni káwọn náà jánu nínú òṣì tí wọ́n ń ṣe. Kó fi wá sílẹ̀ káwọn náà operate. Ká ṣiṣẹ́ wa. À ń ṣe 419 ibi tiwọn. Ohun tá a mọ̀ làwa ń ṣe. Mi ṣe ohun tèmi ò mọ̀. Orúkọ mi ò yí padà o. Bàbá confirm JP náà ni. Kò yí padà. Bàbá confirm JP ni.